ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ bá ti ní àǹfààní láti máa wò mí. Ẹ wò ó lórí ọ̀rọ̀ ọmọ Destiny Boy eléyìí tó dolóògbé láìpẹ́ yìí náà ni mo ní pé kí n sáré sọ̀rọ̀ sí díẹ̀díẹ̀. Àwọn èèyàn kan sọ wípé ọmọ yìí o ògùn òru ló pa á. Àwọn kan ní pé oògùn owó ló ṣe. Lóòótọ́ tẹ́ ẹ bá wo fídíò tí mo fẹ́ fi hàn yín yìí ẹ rí wípé ọmọdé yìí ti rìn ó ti sáré nínú ayé ó ti sáré nínú ayé gangan. Ta wá ní àríbáwí ta la rí báwí lórí ọ̀rọ̀ yìí. Àwọn kan sọ pé ìyá ọmọdé yìí ló yẹ ká báwí àti bàbá ẹ̀ ìyẹn òbí ẹ̀ lápapọ̀, nítorí pé kí ni ọmọdé ìfúnra rẹ̀ ó ti rìn nínú ayé tí àwọn òbí ẹ̀ náà dẹ̀ máa rí àwọn post ẹ̀ tó ń post. Lẹ́yìn ọjọ́ mẹ́ta ìkó tó di pọ́nmọ̀ ẹ̀ ṣaláìsí ó ní we make money or we die. Ẹ mọ mí ní nǹkan yẹn, that is we have to make money by fire by force. Ní ọmọ ọdún mélòó lọmọdé yìí kó tó lè máa kọrú àwọn nǹkan tó kọ yẹn. Ẹ mọ̀ bíbélì nínú sọ wípé out of the abundance of heart mouth speaketh, that is nǹkan tó bá pọ̀ lọ́kàn èèyàn, nǹkan tó ní lọ́kàn tó ti pọ̀ ní ẹnu ẹ máa sọ jáde. Yorùbá ní ohun tó bá wà nínú èèyàn lọ tí máa ń pa ni mọ́. So tẹ́ bá wo nǹkan tọmọdé post ó ní we make money or we die. Ẹ rí i pé ọ̀rọ̀ yẹn le gan. We make money or we die, that is ó ti ní passion pé fún owó pé àfi ká aṣá gbọ́dọ̀ lówó ni. We must make money by fire by force. So ẹ jẹ́ kí n wá tẹ̀síwájú. Ṣé àwọn òbí ni kárí bá wí ni àbọ̀mọ́? Nǹkan kan tí mo fẹ́ kárí gbogbo wa ká kọ́kọ́ mọ̀ ni wípé òótọ́ ó ṣeé ṣe káwọn òbí ẹ̀ kan ti máa pè é pé ìwọ ọmọ yìí ibi tó ń rìn sí àrí fídíò yìí ṣé o lọ ṣẹ́fà ni ṣé o lọ ṣògùn owó ni. Ó possible kan ti máa pè é pé nǹkan tó ń ṣe yìí kò wà òkè tó fine, but àwọn ọmọ yìí tí ọmọ kékeré bá ti tètè lówó ńgbà míì they live out of counsel. They live out of counsel. That is what am I trying to say there? Ni wípé torí pé ọmọ tó bá ti lówó jò bí ẹ lọ ó ti máa wò pé òun lòun mọ̀nà. Nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yẹn nìyẹn o. Á ní òun lòun mọ̀nà pé gbogbo nǹkan táwọn dádì òun táwọn ìyá òun sọ yẹn pé old school ni. Nǹkan tó ń ṣẹlẹ̀ láyé òde òní gangan nìyẹn. Most of the time kò ń ṣe pé bóyá àwọn òbí míì pé kò ń ṣe pé wọn kì í pe àwọn ọmọ yẹn. Òbí míì ń pè wọ́n. Bẹ́ẹ̀ mi ò mọ ti ọmọdé yìí o, but I'm just trying to let us know. Òbí mi máa ń pe ọmọ ẹ̀, but all this àwọn ọmọ kéékèèké tẹ̀ ń rí yìí tán bá ti bẹ̀rẹ̀ sí ń rówó this time around tán bá ti blow wọn á láwọn blow tán bá ti blow wọn á máa sọ wípé tóbi bá ń bá wọn sọ̀rọ̀ they see the advice of the parent as old school. Á máa sọ fún òbí wọn pé wo old school ní gbogbo òun yẹn they live out of counsel. What do I mean by that? Ni pé a lot of them wọn kì í gbọ́ bá wí mọ́. Àwọn ti believe pé gbogbo nǹkan tó bá ti ṣe ló dáa torí pé owó yẹn wà láti ṣe anything tó bá wù wọ́n. So Yorùbá ní ìka kan ò wọ̀ wọ́n nídìí mọ́, that is kò sẹ́ni tí ó lè bá wọn sọ̀rọ̀ mọ́ kán gbọ́ nítorí pé kí ni torí pọ́n ti ní owó. Tó bá dẹ̀ ti ní owó yìí one way or the other ẹ mọ àwọn ọmọdé yìí tówó yẹn bá ti ń lọlẹ̀ they can do anything láti make sure wípé owó yìí ò lọlẹ̀ torí pé ibi tán ti ń ná àwọn club tán ti ń lọ obìnrin tán ti ń bá ṣe lóríṣiríṣi bọ́n ṣe ń kì wọ́n ní mẹ́sàn-án mẹ́wàá nígboro. So gbogbo kìíní yẹn náà máa ní pé àwọn guide àwọn maintain wọ́n á ní ó maintain bọ́n ṣe máa ń sọ nìyẹn wọ́n á ní àwọn maintain fame yẹn. So kò wá sí nǹkan tí wọ́n lè fi maintain fame. Ẹ má bínú fídíò ṣì wà tí ẹ máa wo nínú kìíní tí mò ń ṣe lọ yìí fídíò ṣì máa wà ó ṣì wà nínú fídíò tó jẹ́ pé ó fi ìdí àwọn nǹkan tí mò ń sọ yìí ó fi múlẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ kí gbogbo wa ká túmọ̀ ni pé ṣe rí àwọn ọmọdé yìí they have uncontrollable passion for money. Uncontrollable passion for money tó jẹ́ pé tán bá ṣàtìgbọ́ anything tó bá ọmọ mi tẹ̀ máa sọ̀rọ̀ tán bá ń kíra wọn pàdé ẹ̀ báwo ni ìkíní kan kí ló ń dowó yanni kí ló ń dowó, that is ọ̀nà wo la fẹ́ gbà. Everything tán gbọ́n sí is money. Eléyìí tó ń lọ school nínú wọn ó ti wò pé kò sí nǹkan tó ń bá ti bribe lecturer kò sí anything. They know pé owó la fi ń ṣe gbogbo nǹkan. So they have passion, uncontrollable passion for money. So anything tó bá ń dowó anything tó bá ń sọ fún wọn pé báyìí ló ṣe máa rí owó òun ni àwọn náà ń follow. You understand now? Torí pé most of them nígbà míì àwọn ọ̀rẹ́ tán bá rìn tó bá bọ́mọ olówó rìn ó ṣeé ṣe bàbá ẹ̀ lówó lóòótọ́. Mi ò fẹ́ dárúkọ ọmọ gọ́vnà kan nígbà kan tó jẹ́ pé ọmọ ẹ̀ tó jẹ́ pé Nàìjíríà ló wà. Ọmọ ẹ̀ wọ itri mi ò ní dárúkọ itri tó jẹ́ àwọn kí lorúkọ ẹ̀ àwọn tó tẹ̀lé ṣé ọ̀dìlẹ̀ là ń pè wọ́n. Wọ́n ní láti ní kí gbogbo àwọn tó wà ní itri yẹn kán jáde pé ọmọ gọ́vnà wọ̀ bẹ̀.
wọ́n ní kí gbogbo àwọn tó wà ní tree yẹn kán jáde torí pé ọmọ gọ́vnà wọbẹ̀ lọ́jọ́ yẹn. Now tell me, irú ọmọ tó ń ṣe yẹn lójú ẹ̀, ọmọ tó ń ṣe irú yẹn lójú ẹ̀ a máa wò pé we must make this money o, pé rubbish ni gbogbo nǹkan tó ń ṣe fóun bẹ́ẹ̀ yẹn whatever. Then ọmọ gọ́vnà, ọmọ bàbá olówó wọ club ó náwó fura pàápàá, àwọn obìnrin tẹ̀lé lẹ́yìn, àwọn yẹn náà máa wò pé we must make this money, but you are not from the same parents, don't need the same background, you understand. Ó ní Yorùbá ṣe máa ń sọ fọ́mọ wọn láyé àtijọ́, wọn á ní rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe, but all these things, gbogbo àṣà yẹn ó ti ń parẹ́ lọ́kàn àwọn ọmọ yẹn. Ọ̀rẹ́ làwọn rántí, bọ́ọ̀rẹ́ wọn ṣe ń ṣe làwọn rántí, wọn rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe. Now ẹ jẹ́ kí n wá fi fídíò yẹn kí n filẹ̀ báyìí, fídíò tí mo ní ẹ máa wò gangan ilé ìtẹ́wò díẹ̀ níbẹ̀rẹ̀ yẹn, ẹ wá wò parí báyìí láti fìdí ọ̀rọ̀ tí mo sọ yìí láti fi múlẹ̀. Gbogbo àwa abiyamọ, mo gbàdúrà fún wa lórúkọ Jésù, a ò ní fojú sunkún ọmọ, a ní fi ọwọ́ gbé ọmọ sin o, a ò dẹ̀ ní gba lẹ́tà ìbànújẹ́ lórí ara wa, lórí ọmọ, lórí gbogbo nǹkan tá à ń ṣe. Mo wá bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tán kan subscribe sí yẹn, ẹ click lórí subscribe button yẹn láti subscribe sí YouTube channel wa. Ọwọ́ yín tẹ́ fi ń tẹ̀ yẹn lórúkọ Jésù, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. God bless you. Ẹ jẹ́ ká wo fídíò náà. Ọ̀pọ̀lọpọ̀ ó lè kọ́gbọ́n. Ibo ni Destiny Boy ti lọ ṣe oṣólẹ̀ ìgbóná tó gbélé lọ́wọ́? Ta ni bàbá aláwo tó ṣe oṣólẹ̀ ìgbóná lé Destiny Boy lọ́wọ́? Ẹ má gbọ́rí, màá ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò yìí. Bọ́ ẹ make sure kẹ́ bá mi share fídíò yìí dáadáa. Evidence yapa nínú fídíò yìí tí màá fún yín, because màá ṣàlàyé fún yín lẹ́sẹẹsẹ tí ó lè yé yín dáadáa pẹ̀lú evidence ni o, pẹ̀lú ẹ̀rí tó dájú. Ká tó wá lọ gbọ́rọ̀ lẹ́nu ẹni tó súnmọ́ Destiny Boy gbọ̀ngbọ̀ngbọ̀n tó share gbogbo bó ṣe rìnrìn àjò yẹn, ká tó lọ gbọ́rọ̀ lẹ́nu wọn. Ẹ bá mi share fídíò yìí dáadáa. Ìdílé mi ò ṣe pítì ìyá ẹ̀ nígbà tí mo rí tó ń sunkún, mo ní ẹ kó lè dìrìn wọlé lè sùn tó bá jẹ́ pé lù tó wà òkè ní tí kò yẹ kó wà látìmọ́lé báyìí. Ìdí tí mi ì ṣe pítì bàbá ẹ̀ tí understand, mo ní ẹkún òsì lẹ́sùn, ẹkún ìjà lẹ́sùn. Ẹ bá mi share fídíò yìí, ẹ jẹ́ kó kàn wò bí kan lára so that torí wọn lè pé, torí tó bá jẹ́ ìlú tó dúró dáadáa tí ìlú dúró dáadáa, àwọn méjèèjì yẹ kó wà látìmọ́lé. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ fún yín, máa ṣe analysis yẹn fún yín dáadáa, tẹ́lẹ̀ understand a lot of things nínú fídíò yìí. Well, make sure kẹ́ bá mi share fídíò yẹn dáadáa so that ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ò lè kẹ́kọ̀ọ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ò lè kọ́gbọ́n, àti àwọn ọmọ yín tó ń sá eré burúkú sí. Bóyá farabalẹ̀ o, ẹ wo fídíò yìí dé parí, because nígbà tí n bá parí analysis yẹn fún yín, màá play fídíò ẹni tó sọ pé òun súnmọ́ Destiny Boy in one way like that, àti ìrìn àjò tó rìn tí àwọn ìyá àti bàbá ẹ̀dẹ̀ ń wò ẹ̀ẹ́dẹ̀ sí anything. Ẹ wá bọ́ sórí social media ṣe wá gbẹnu òkè òsùnkún. Ok, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí ní 2018 ní Destiny Boy jáde síta nígbà tí Davido release If. Ẹ bá gbàgbé, ẹ jẹ́ kí n ràn yín létí. This is going to be 8 years tí If jáde. If tí Davido release jáde yẹn, òun wá ní Destiny Boy ṣe copy. Ó kàn kọrin yẹn, kò mọ̀ pé bóyá anybody tiẹ̀ máa pick òun àbí anything. But to everybody great surprise, bí kinní yẹn ṣe wọlé sí Facebook, tí fídíò yẹn wọlé sí Instagram, ìgbà yẹn gan kò tí ì TikTok, àwọn èèyàn dẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbà pé ọmọ yìí ní talento, ọmọ yìí ní talento. Ó wá ṣẹ̀ṣẹ̀ lọ rí modify orin yẹn dáadáa ní studio. Ẹ mọ̀ pé ó kàn ṣeré tẹ́lẹ̀ ẹni tí ó mọ̀ pé bóyá àwọn èèyàn máa gba orin yẹn báyẹn. Wọ́n gbà tó rí pé àwọn èèyàn gbà. Ẹ jẹ́ bá mi share fídíò yìí o. Yóò kọ ẹ̀yin òbí ẹjọ́ torí Ọlọ́run, mo ń bẹ̀ yín ni, ẹ ní fojú sunkún ọmọ yín o. Orin yẹn bẹ̀rẹ̀ sí ní trend. Destiny Boy comes to limelight nígbà yẹn tó bá ti wọ 10 years sí ni, because gbogbo ilé ìtàn tápọ̀lọpọ̀ ń sọ pé 21 years 22 years. Well, you can say that, but according to this particular video tó gbé Destiny Boy jáde, tọmọ yẹn bá ti wọ 10 years sí ni nígbà yẹn, orin yẹn jáde sí limelight. Everybody bẹ̀rẹ̀ sí ní gbà pé ọmọ yẹn ní talent o. Àwọn olórin gangan bẹ̀rẹ̀ sí ní sọ pé ọmọ yẹn ní talent o, good o. Nígbà yẹn orin yẹn bẹ̀rẹ̀ sí ní lọ, ó bẹ̀rẹ̀ sí ní trend. Ó wá tún wò pé orin ìwo ló tún lè ṣe copy ẹ̀. Ẹ mọ̀ inú ẹ̀ ti ń dùn ní gbogbo táìmù yẹn pé orin ìwo ló lè ṣe copy ẹ̀. Ó ṣe copy orin mi. Àwọn èèyàn náà tó bẹ̀rẹ̀ sí ní gbà pé ẹ mọ̀ pé ẹni tó ti kọ́kọ́ ṣe first one tó ti lọ, so the second one àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí ní gbà pé kò tí àti tira wọn púpọ̀. Ó sì fi trending Evil tí Davido release nígbà yẹn, ó sì fi trending yẹn lọ pẹ̀lú the second one. Wọ́n gbà tó fi the third one, fourth one, fifth one. Kìíní yẹn ò fi bẹ́ẹ̀ gbéra tó bẹ́ẹ̀ mọ̀. Ọ̀rẹ́ rẹ̀ kan wá sọ pé contact òun according to him, mi ní dárúkọ ọ̀rẹ́ rẹ̀ yẹn. Ó ní kó pe òun pé wá lágbájá nǹkan tí ń lọ lẹ́ o, bó la sì fẹ́ ṣe fíìmù yẹn kò lọ bẹ́ẹ̀ mọ́. Ẹ ti understand pé tán ṣe ń sọ̀rọ̀ lọ́tún lósì kò lọ bẹ́ẹ̀ mọ́. Ẹ mọ̀ wọ́n rí, màá play fídíò yẹn fún yín dáyìí kó wọ ẹ̀rú bá yín gan pé àwọn ọmọ yìí ti ṣeré sá, àwọn ọmọ yìí ti sa eré àsápajúdé. Mo sọ níjọ́ kìíní àná nígbà tí Sanku ṣẹlẹ̀, mo ní mi mọ̀ bóyá Sanku ṣògùn wà bí òṣògùn owó, ṣùgbọ́n àwọn ọ̀dọ́ ń sá eré, they don't care. Tóòtọ́ anybody lè kú at any time o, kò sẹ́nibọ̀dì tó ní ẹ̀mí ara ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n tó bá kúkú jẹ́, má kú ikú tó jẹ́ pé wàá kú bí, wàá tún lọ mọ́ fira ẹ̀ ṣiṣẹ́ níbòmíì, wàá lọ bára ẹ̀ tuntun wà lọ́mọ ṣe workaholic nígbà tó bá ti ṣe àwọn sólẹ̀ tó lágbára ju ẹ̀mí ẹ̀ lọ. Ẹ jẹ́ kí n padà sórí ibi tí mo ti ń bọ̀. Ọ̀rẹ́ rẹ̀ yẹn wá ló wá bá òun onílágbájá, bó láti fẹ́ ṣe báyìí. Ẹ mọ̀ pé ẹni tó ti taste fame ni, ẹni tó ti taste àsìkáwọn èèyàn máa praise ẹ pé lágbájá ó good, ó ṣe kíní kan, kò wá fẹ́ jẹ́ kí kíní yẹn ó lọlẹ̀. Ẹ bá mi share fídíò yìí o, ojú òní ti gbogbo yín, gbogbo ẹ̀yin abiyamọ, ẹ bá mi share rẹ̀. Ẹ̀ẹ́dẹ̀ ní pàdánù ọmọ yín, ẹ̀ ní fojú sunkún ọmọ. Lágbájá kíní yìí ń lọlẹ̀ o, bó láti fẹ́ ṣe.
ó kálàyé ó ṣàlàyé fún báwọn àgbẹ̀ yẹn pé òun nílò ẹnìkan tó jẹ́ pé ó strong dáadáa tó jẹ́ pé ó lè ràn òun lọ́wọ́ kò understand tó ń sọ tó bá understand ni kò bá mọ̀ pé ẹni tó bá ti lówó rí kò ní fẹ́ jẹ́ kó má lówó mọ́ ẹni tó ti ní fẹ́mù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò kí ń fẹ́ jẹ́ kí fẹ́mù yẹn ó lọlẹ̀ rárá òun ló mọ tó ń fíw ọ̀rẹ́ rẹ̀ yẹn wá ní òun sọ pé ó mọ tó ṣẹlẹ̀ ẹ já dúró dàsìkò ọlọ́ mo mọ̀ pé ò sọ bẹ́ẹ̀ fún mi kàn mọ̀ ẹ́ mọ̀ dárúkọ anybody ni kò mo mọ̀ pé ò sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run kankan ní pé já dúró sí dàsìkò Ọlọ́run ló máa ń ṣe gbogbo nǹkan olóní àgọ́ ọ̀rọ̀ yìí ò tí ì yẹ náà mọ̀ wọ́rí olóhùn wa ní pé ok farabalẹ̀ ó mọ ẹnìkan ní Ògùn state níjẹ̀bú bàbá aláwo ni ó sì gbòfá ó gbọ́fá ó gbowó táwọn bá rí bàbá yẹn àwọn ó ṣàlàyé fún bàbá yẹn tí bàbá yẹn wá bá fẹ́ fáwọn wípé àwọn sàmọ̀ táwọn bá dé bẹ̀ ó ní òun àti àwọn kan náà àwọn jọ kóra àwọn lọ sí ọ̀dọ̀ bàbá aláwo yẹn pẹ́ẹ́tẹ́ dọ̀dọ̀ bàbá aláwo yẹn wọ́n ní bàbá aláwo sọ pé àwọn ṣẹ̀fá fún un so káwọn tó lè gbé kinní yẹn lé lọ́wọ́ àtàwọn bá fi lè gbé kinní yẹn lé lọ́wọ́ ta ló ní fẹ́mù jù tó mọ̀ náà Davido àti Wizkid ni gbàgbé àwọn yẹn international ni wàá mọ̀ bá jẹun èyí ò bí ẹ jẹ jọ ẹ bá mi ṣe fídíò yìí ojú òní tì international ni wàá mọ̀ bá compete nígbà tá a bá gbé kinní yẹn lọ́wọ́ tán má wọ́rì at the end of the day wọ́n ṣe gbogbo àwọn kinní yẹn fún Destiny Boy nígbà yẹn Destiny Boy máa ń lówó tó tọ́ ń lówó àsìn owó yẹn ń gbá tó tọ́ àwọn tí ó bùn lówó àwọn tí ó kàn déédéé lọ síbi kan tí ó sọ pé ẹkìnní kan tí ó kàn déédéé sọ pé ok gba 20 million gba 10 million gba 50 million owó yẹn sàn wá owó yẹn pọ̀ dé ó tẹ́ẹ̀tì bàbá tó ṣiṣẹ́ fún ó kí bàbá ó ní bàbá òun rí sẹ́yìn ẹ ṣe ẹja sáré gbọ́ bẹ̀yẹn mú padà bọ̀. kárí bàbá yìí ogbó atọ́yún ẹ kò ní jẹ́ yàrá ẹ kò ní bá wọn fi kú lókùnkù ẹ máa rí ṣe ọlápàkà ẹṣẹ tìyà ògùn àyìnà líle ló ṣe táwọn ẹ̀yà gbogbo àwọn òrìṣà mẹ́rìndínlógún tó ń fẹ́ lóṣù pátápátá wọn á pawọ́ papọ̀ báyìí wọn á wá dúró sí mi ẹ máa rí ṣe tuntun tẹ bá ní kó tú á tú dídè tẹ bá ní kó dé á dé ẹgbẹ́ wọn bá mi ikú wà nípa yín báyìí ọ̀hún ní fojú sunkún yín ẹ̀ ní gbẹ́ ní àná wọn ò ní fojú sunkún yín bàbá ẹ ṣé mo dúpẹ́. ó kí bàbá orí sẹ́yìn ta lẹ́nu fast forward to 2024 ó bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo ẹ̀ openly òun gẹ́gẹ́ òtí ẹ̀ wá kò bẹ̀rù ẹ mọ̀ pé Hafiz àbí muslim ní tó yẹ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣe lójú máa ń ti ọmọ kéékèèké pé it's not even up to 19 years 20 years bye torí gbogbo ìgbà tó fi ṣe if I tell you say I love you to copy original song Davido song officially lele this is 8 years títọ́jọ́ tí ẹ̀ tó ń pirate nígbà yẹn tó ń remodify nígbà yẹn tó di pé ayé gbà tó boom ẹ̀ sí limelight ó lele is at the same year that was 2018 19 20 21 22 23 24 25 26 that is 8 years 2018 ọmọ tẹ́ ń wò yìí is not up to 10 years nígbà yẹn kí ni ọmọ less than 16 years ó ń wá ní ilé babaláwo kó ń gba òṣòlẹ̀ ó ń wá ògùn owó kiri kí lọ́mọ 18 years ọmọ 16 years kí ló ń wá kiri kí ló ń wá ká kí ló wà lórí ẹ̀ ẹ bá mi ṣe fídíò yẹn dáadáa á lọ gbọ́rọ̀ lẹ́nu bàbá yẹn because bàbá yẹn bolójú dáadáa ń tiẹ̀ ó ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ màá play fídíò yẹn fún yín wọ́n jẹ́ kí n ṣàlàyé fún yín sódà kó lè yé yín kí sórí yẹn ó lè yé yín limelight tí Destiny Boy tí if yẹn gbé Destiny Boy sí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbàǹgbà yẹn òun ló trigger Destiny Boy kò fẹ́ padà kúrò ní line mọ́ because àwọn kan ti advise ẹ̀ nígbà yẹn pé wo tó o bá wà very careful àwọn kan pàtàkì gbórúkọ wọn síwájú báyìí o yẹ pa àgbọ̀ wọn mọ́ wọ́n cite example àwọn kan wọ́n ti lò gbà nígbà yẹn wọ́n jẹ́ kó yé Destiny Boy pé so mọ̀ pé blow lásán ni tọ̀dọ̀ tiẹ̀ kó ṣe kó build ẹ mọ̀ ẹni tó build ni pé tó ti ń ṣe kékèké jẹ́ pé limelight yẹn díẹ̀ ló ń jáde táwọn èèyàn mọ̀ díẹ̀ débi pé kíní yẹn wá escalate dáadáa n tán pè ní pé èèyàn build nìyẹn but blow ní tiẹ̀ ó ṣe nǹkan tí o expect unexpected something ló kàn boom ẹ sínú ayé boom so boom tó wá boom yẹn tó o bá wà very careful wàá padà boom out báyẹn náà àwọn advice bú àwọn advice òfò gbogbo ẹ̀yin tẹ́ close mọ́ Destiny Boy sójú yín ti já because bọ̀bọ̀ yẹn ò ní máa ṣe gbogbo àwọn kíní báyìí kó má wàá ṣe ẹnìkan tí ó tiẹ̀ wá ìsákèésí pé gbà ọmọ yìí ó kéré sí gbogbo tó ń ṣe bí ọ in fact tó bá yẹ pé èèyàn tètè máa ń bímọ ní tá a bá yọ 35 years kúrò nínú 20 àbí 19 years ó sì ṣe bí lọ́mọ wàláhì ó sì ṣe bí lọ́mọ so kí ni irú ẹ̀ ń wá ní èjì tó wà yẹn kí ló ń wá kiri torí mo rí wọn
lánàá. ọlọ́wọ́ bá mi sọ àbí sì dìde bí iná lélẹ́yìí o àbí sì dìde o dìde o dìde o ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ògbóná kan ṣoṣo ògo ilé wa ẹ̀yà ara Adésínà kílẹ̀ wò òní ayé tó rò ògo ilé wa rè kàkà wọn gbìyànjú tó lórí ọmọ yìí lẹ́yìn mi sáré yé ikú o kí ló dé nínú ọdún yìí mo gbàdúrà sí wọn náà mo sì ẹ́ tò àbí tí o gbàdọ̀ kó ẹ bá ń jí lẹ́sìn ẹ bá mi jí ẹ bá mi jí ẹ bá mi jí. bẹ́ẹ̀ ni mo rí bàbá ẹ̀ ó ń bara jẹ́ bí lánàá. Kalau mama wa bàtà yìí. ó yẹ wá sọ fún mi ṣé ẹ̀yin méjèèjì ẹ̀rí ń tọ́mọ yín upload kó tó di ọjọ́ àná yẹn ẹ sọ fún mi ìdí tí mo fà sọ pé àwọn òbí ẹ̀ gangan ó yẹ kán arrest ẹ̀ ṣé òbí ẹ̀ ò rí screenshot yìí ṣé òbí ẹ̀ ò rí status yìí lórí àkáǹtì ẹ̀ ní Instagram ní 20. Money must be made and we made money or we die. Ṣé òbí ẹ̀ ò rí pé ò rí kíní ní status ẹ̀ ní Instagram ní 20. Bàbá ẹ̀ tó ń sunkún ṣé ò rí eléyìí ní orí status ẹ̀ ní 2024. Fast forward to 2026 January 18 on Sunday morning àwa gbọ́ pé Destiny Boy kú lù pa Destiny Boy. Ẹ̀yin tẹ́ gbé iṣẹ́ burúkú lé bọ̀bọ̀ yìí lọ́wọ́ ẹ̀ nà ní dèrè o. Tẹ́ẹ̀dẹ̀ bí ọmọ tẹ́ tó wá sọ́dọ̀ yín under 18 ọmọ yẹn gbà tó ń wá òṣùlẹ̀ burúkú kiri. Ẹ wo fídíò yìí ẹ wo déètì tó wà lórí kí ẹ farabalẹ̀ o mo fẹ́ analyze ẹ̀ dáadáa fún yín so that ọ̀pọ̀lọpọ̀ yín ó lè bá mi ṣiṣẹ́ fídíò yìí ẹ tẹ̀lé kẹ́kọ̀ọ́ mbẹ́. Ẹ̀yin ọmọ tẹ́ ń wá ipò òjijì kiri gbogbo èèyàn ní òkú òjijì tó tọ́ bọ̀ ikú tiẹ̀ tó bá fún mi báyìí o tó ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ akọ́lé ipò ọ̀kìnrin ni torí gbogbo nǹkan tó ṣiṣẹ́ fún gbogbo nǹkan tó ń gbowó wá fún pátá ni wàá padà dá owó yẹn padà nílòpọ̀ ìlọ́pọ̀. Láàárọ̀ àná la wá gbọ́ pé Destiny Boy kú ìyẹn tó jẹ́ 18th of January 2026 wọ́n ní Destiny Boy kú kí ló ṣẹlẹ̀ ó ṣubú lulẹ̀ ni àwọn ọ̀rẹ́ rẹ̀ tó wá sọ̀rọ̀ àǹdẹ̀ ìbò náà rọ̀ṣẹ̀ lọ hospital ní ilé babaláwo. Destiny Boy ṣubú lulẹ̀ láàárọ̀ àná èèyàn bá ṣubú psychologically ibo lè lọkàn yóò tẹ̀ kọ́kọ́ gbìyàn lọ hospital ní kọ́kọ́ gbé jẹ́ ká tẹ̀ kọ́kọ́ rescue lẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ wá sọ bẹ́ẹ̀ hospital tẹ̀ wá sọ pé ẹ sáré lọ fẹsẹ̀ lítọ̀ kínní ni o but psychologically tẹ̀mí yóò kọ́kọ́ sọ fún yín ni pé ẹ kọ́kọ́ máa gbé bọ̀bọ̀ yìí lọ hospital náà ilé babaláwo náà gbé Destiny Boy gbà lọ fún àtọ́mọ́ tó ń ṣẹlẹ̀ ó yé wọn dáadáa. Babaláwo náà ti understand tó ń ṣẹlẹ̀ bàbá yẹn kò jẹ́ kó pẹ́ lọ kò jẹ́ kó gbára ro rárá. Níbo tẹ́ bá wá gbàgbé according to ẹni tó sọ pé ó wá bóun lákọ̀ọ́kọ́ ó ní 5 years péré náà allocate fáwọn. Tẹ́ bá rántí ẹ máa rí pé mo sọ fún pé 2018 ni ó kọ́kọ́ bọ́ sí limelight ó ṣe another record jáde ní that same 2018 ó ti bọ́ sí late 2018 tó ń gbà tí ó fún mi gbé àwọn orders jáde ó ti bọ́ sí 2019 2020 lòun àtẹnìyẹn jọ lọ bá bàbá yẹn tẹ́jọ́ lọ́n wá owó sólẹ̀ burúkú kiri so ó wá ní bàbá yẹn sọ fún mi pé 5 years péré ni o tó bá jẹ́ pé ó fẹ́ jẹ́ tó yóò blow yóò dẹ̀ rí owó lò owó tó wá rí lò yẹn mi wàá mọ̀ bóyá wàá padà wá supersede Wizkid dance so padà supersede Ọlámídé gan fúnra ẹ̀ káwá gbọ́n tó wá lọ sọ́dọ̀ Davido ká ló supersede nínú wọn dòwòrò owó lò fine but ká ló supersede so padà wá as in Mark Zuckerberg nìyẹn ọmọ kékeré ni Mark Zuckerberg $1 billion world la wọ́n control kí ni achievement ẹ̀ kí ló wá achieve fún sí ní 2020 náà wá gbé iṣẹ́ yẹn lé wọn lọ́wọ́ ó dàbí pé bá ṣe dọ́dọ̀ babaláwo eléyìí ló ti rí pé 2026 láwa ẹ̀ ẹ máa dájú o ẹ̀yin ọmọ ẹ rọra mo ń sọ fún yín ẹ rọra ta ló tì í tó tọ́ gbogbo ayé ni ó kú gbogbo èèyàn pátá ni ó kú ṣùgbọ́n ìwà ikú mẹ́ta ló kú because gbogbo tó gbówó wá fún ọba pátá ló ṣiṣẹ́ yẹn fún gbogbo tó ń gbókìkì fún ọ ló padà lọ ṣiṣẹ́ yẹn fún ó ṣiṣẹ́ rẹ̀ ẹ ti understand so bí bàbá yẹn ó dàbí pé bàbá yẹn ṣe wò pé ọdún ẹ ti pé ìgbọ́n ẹ̀jẹ̀ kan wà rárá báwo ló ṣe jẹ́ nígbà tí tó ń bọ̀ ní àtọ̀dọ̀ babaláwo tó ń lọ ẹ jẹ́ àjọ sáré wò ó nínú bọ̀.
Sit down, you're going to It's alright. Ó lẹ́tí rí yẹn nígbà tó ń bọ̀ lọ́dọ̀ babaláwo gbogbo bó ṣe ń bì gbogbo ohun tó ń bì green sí orí gbogbo àga tó fi gbé lọ ẹwù àga tó fi gbé wọ́n fi gbé ẹni tó ń wá owó tó ń wá ayé kiri ẹwù mọ́tò tó fi gbé lọ gbogbo tó bì nìyẹn gbogbo àwọn àṣejẹ burúkú tó ti lò gbogbo àwọn àṣejẹ sólẹ̀ burúkú tó ti gbìn gbogbo ẹ̀ ló bí dà lẹ́sìn kínní. So àwọn kan wá jáde wọ́n ní òkú òru ló ń ṣe kínní ẹja sáré gbọ́ bẹ̀rẹ̀ briefly kí n tó analyse ẹ̀ papọ̀ ẹja sáré gbọ́rọ̀ lẹ́yìn. ọ̀nka tó máa spend yẹ Destiny Boy ò ṣoògùn owó Destiny Boy ò bá wọn lọ́wọ́ lóògùn owó ìgbóná òru ló ń bàjà àìsàn ìgbóná òru táwọn èèyàn bá mọ̀ ó máa ń sọ olóògùn dèké ni ó máa ń sọ oníṣègùn di onírọ́ ó máa ń sọ adáhùn ṣe di ẹni tí kò mọ̀ ọ́ ṣe ẹjọ́ ṣe ń gbọ́ mi nínú ilé tẹ bá ń gbọ́ mi nínú ilé ẹ jẹ́ kí n rí ní comment section okay thank you everyone ó máa ń sọ babaláwo di ó máa ń sọ oníṣègùn di onírọ́ ni o kò sírù mọ́mí Àyìnkẹ́ Adéníyì ẹjọ́ ẹ máa send request ma lady bí mo ti gbé eyín ó dàbẹ́ ilẹ̀ fẹ́ wá sókè ó máa ń sọ babaláwo di èké ni o kò sírù ájò tó mọ̀ ọ́ ṣe láyé tó lè fẹ́ lò sí ìgbóná òru tó máa jẹ́ àfi kéèyàn bẹ Ọlọ́run tí kọ́lọ́run wò sàn ṣùgbọ́n ìgbóná òru wá jẹ́ àìsàn kan tó jẹ́ wípé kò kí fẹ́ kọ́ bòun mọ́lẹ̀ ìbá àjọrù ló mú ẹni yẹn ẹ kígbe ẹ̀ síta ìbá àjọsọ ló mú ẹni yẹn ẹ kígbe ẹ̀ síta ó lè jẹ́ iyọ̀ lè wọ́ ẹ̀ amalẹ́ tó máa fi iyọ̀ sẹ́ni yẹn lẹ́nu ó lè jẹ́ epo ní amalẹ́ tó máa kẹ́ epo sí lẹ́nu ó lè jẹ́ àlùbásà ní amalẹ́ tó máa ní ẹ̀fà àlùbásà gbò lẹ́nu ó lè jẹ́ pé omi ni ò gbọ́dọ̀ amalẹ́ tó máa ní ẹ̀kọ́ omi sí lẹ́nu. It's alright òkú òru nìkan kọ́ òkú ìdájí bóyá òkú àárọ̀ lẹ́dẹ̀ fẹ́ pé àbókù ọ̀sán àbókù ìyálẹ̀ta rántí ilé tẹ fẹ́ pé ọmọ ń gbẹ́rù nǹkan báyìí sórí so babaláwo tó ń ṣe léyìí fún kò mọ̀ pé kò lóògùn òkú òru kó tó gbé kó tó sẹ́ni tó sẹ́ fún babaláwo eléyìí tó sẹ́nu kó ń fi kíní yẹn ṣe bójúbójú ni kẹ́ tó jáde kẹ́yìn tó lè máa defend tí ó wà reasonable tí ò tiẹ̀ lọ rárá òkú òru ń bá jà tó wọ́n gbé eléyìí ọmọ lọ́wọ́ ẹni tó wá gbé eléyìí yàn lórí tó sẹ́rú nǹkan báyìí fún yàn òun ò lóògùn òkú òru nítorí tí ó kọ́kọ́ sẹ́ fún ni eléyìí ni ó kọ́kọ́ sẹ́lẹ̀ lọ́wọ́ eléyìí ni ó kọ́kọ́ gbélé lọ́wọ́ ọmọ tó ti rìn nínú ayé tẹ̀sẹ̀ rẹ̀ ti tínrín tó ló ń wọ ògùn òkú òru káàkiri tẹ́ mọ̀ tí mo kú òru gan òkú òru kọ́ òkú ìdájí lẹ fẹ́ sọ kí ló wá ṣẹlẹ̀ àṣàpadà ló ń ṣe ó dùn mí gan mo dẹ̀ ń sọ ẹ jẹ́ máa bá mi share fídíò yìí ẹ jẹ́ káwọn tí ó bá kẹ́kọ̀ọ́ ẹni tí ó bá sì tó parẹ́ kò sí anybody tó go ayé ń continue anybody tó bá kú ayé life still continue. bàbá yẹn wá jáde bàbá yẹn ṣẹ̀ṣẹ̀ wá narrate gbogbo tó ṣẹlẹ̀ fún wa kí ni bàbá yẹn bá wa sọ ẹ jáde lọ gbọ́ lẹ́nu ẹ máa bá mi share fídíò yìí gan so that ọ̀pọ̀lọpọ̀ ó lè kẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ ó lè kọ́gbọ́n ẹ lè kọ́gbọ́n especially ẹ̀yin ìyá ẹ tó wá mọ wá sórí social media ọmọ yín tọmọ yín upload sórí status ẹ ń rí o ẹ ń rí gbogbo frustrations tó pass through báyìí ẹ sọ̀rọ̀ kankan ọmọ yín sọ pé money must be made or we die or we ṣe kíní kan ẹ ń upload ẹ sí status rẹ o ẹ ń rí o ọmọ 18 years sọ fún mi kó ń ra mọ́tò lẹ kó age ò limit owó fine it's okay but ẹ bá rí pé tí ọmọ yín ṣe ó ti ń wà suspicious ẹ pariwo síta kó tó di pé yóò bù yín lọ́wọ́ kó tó di pé yóò di wàhálà mọ́ yín lọ́wọ́ kẹ́ tó wá máa wá sórí social media kẹ́ tó máa sọ pé gbére kiri
ẹ ti ọ̀nì sáà bàbá yẹn bá wa sọ̀rọ̀ kí làwọn ọ̀rọ̀ tó bá wa sọ ẹ jájọ sáré lọ gbọ́ báyìí mo padà bọ̀. tó wá kó sí yẹn ni ọ dákun gbogbo ọ tó bá ń wọlé mo fẹ́ yẹ kó fá bá mi share program yìí mo fi Ọlọ́run àti ìṣẹ̀dá rẹ̀ ni mo fi bẹ̀ẹ́. mo gbọ́ láàárọ̀ yìí wípé ọmọ kékeré ni Destiny Boy ipò ọmọ yẹn jáde láyé ó kú. mo fẹ́ kó bá mi share program yìí o mo bẹ̀ẹ́ torí Ọlọ́run. ìrìn àjò ọmọ tá à ń sọ yìí ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò ayé ni. mo wá fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló fa sábàbí ikú Destiny. mo ṣe program lórí bọ̀bọ̀ yìí ní last year yálà January last year or January February last year 2025. nígbà tí mo rí eré tí bọ̀bọ̀ yìí ń sá Ọlọ́run ti ṣàánú ẹ̀ Ọlọ́run bú ẹ̀ láṣìírí o ti lówó ti ní mọ́tò ayé ẹ̀ nítumọ̀ àmọ́ mo rí àwọn traces kọ̀ọ̀kan nínú ìrìn àjò ẹ̀ mo rẹ̀ jáde mo ṣe program lórí ọ̀rọ̀ náà. ṣé ẹ rí ikú Destiny bó ṣe wà yìí ó sáré ju kádàrá lọ ni o ẹ mọ̀ pé ní àjọsìn ká mi ò kí ń jáde kí n sọ̀rọ̀ tí n bá rí àrídájú ẹ̀. Destiny tẹ́ ẹ̀ wò yìí mo ti mọ̀ ń sìn ayé ò ti sọ pé àwọn fẹ́ mọ̀ torí pé ó kéré gan fáwọn èèyàn tó bá ń tẹ̀lé mi látàyè kónkóló wà lè jí nígbà táwọn yẹn jáde tó ń kọ fújì lòun náà jáde báyìí tó ń kọ fújì kó tó kí fújì tiẹ̀ bọ́nú hip hop nígbà tó yá àwọn àti Shanko Rashidi the same time gbogbo wọn jọ jáde ṣé wàá rọmọ yìí Ọlọ́run bless ẹ gan àmọ́ kéèyàn má ní ìtẹ́lọ́rùn lórí ohun tọ́lọ́run bá ṣe fún ni àdánwò ni o àbálà àdánwò ni àbí ká sọ wípé àbí ìyá rẹ̀ dákẹ́lẹ̀ lórí tó fi gbérú ọmọ báyìí tó fi gbèsè. ẹ má gbàgbé o lẹ́nu ìgbà táwọn January àìmọye olórin onítíátà ló ti kú o ẹ lè rí mi kí n sọ̀rọ̀ ilé lórí o àmọ́ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí lọ́sàn-án yìí tó ń dùn mí gan mo ṣe tan fóònù mi sìn ni mo rí i pé Destiny ó ti pààyàn alcohol ọmọdún mélòó ni mo wá fẹ́ kẹ́ ẹ mọ sábàbí torí pé kò ń ṣe gbogbo ọmọdé tó bá kú lèèyàn gbọ́dọ̀ kàánú àfọwọ́fà ti pa ẹlòmíì àìnítẹ̀lọ́rùn pa ẹlòmíì Destiny yìí àfọwọ́fà ni o torí pé ntáyé ti mọ ẹni tó bá lọ fẹ́ ṣògùn òkìkí o ti ní òkìkí níwọ̀nba o ti ní owó níwọ̀nba wà á rí àwọn èjì ẹ táyé wọn ò dá tó ẹ wà á ráyìn tó ti jù ẹ lọ́tọ́ ti bírù ẹ lọ́mọ táyé wọn ò dá tó ẹ mọ́tò tọmọ yé máa ń gùn má dẹ̀ 150 million ọmọ 22 years iṣẹ́ wo ló ṣe débẹ̀ kò ṣe ó gbé ìdọ̀ tó bá kú lábẹ́ pretty now gbogbo ọkọ lábẹ́ pàrọ̀ IPC rest in peace kọ́ ṣé ó fún ara ẹ̀ tí rest in peace àwọn ìṣẹ̀dá tó lò fún tó fi lówó yẹn ó lọ ṣiṣẹ́ fún wọn ni o ìyá alálìdọ̀nù lọ́ lò fún ẹ ó lọ ṣiṣẹ́ padà fálìdọ̀nù ó bá dẹ̀ pé èèyàn lọ́ lò fún ẹ tó fi ń gbé owó wá ó fẹ́ lọ ṣiṣẹ́ fún wọn ni lẹ́yìn tó bá kú tán ìlú wo ló fẹ́ dé láyé ó ti lọ China ó ti lọ abroad ó ti lọ Cairo ó ti lọ ṣàṣà nílùú tí Destiny Boy ti dé ní ìlú 22 years ẹjọ́ nítorí Ọlọ́run ṣé ẹ rí ikú Destiny yìí mo fi gbogbo ẹnu sọ ọwọ́ ẹ̀yin babaláwo ló ti wá ẹni tó bá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ kó jáde kí n gbé àwọn proof kọ jáde nígbà tó ẹ̀ṣẹ̀ lọ ṣẹfá nígbà tó ṣẹfá yẹn tẹ́ ẹ bá ṣẹfá fún yóò sọ pé kéèyàn lówó ṣe bẹ́ẹ̀ kọ́ ní fa kí ló dé tẹ́ tún gbé oṣó gbóná fáwọn ọmọ yẹn ẹ ní ṣoríire oṣó gbóná kí ló dé tẹ́ ń gbé fún àwọn ọmọ kéékèèké tẹ́yìn náà dẹ̀ lè ṣe oṣó yẹn fúnra yín ẹ ti mọ̀ pé táwọn bá ti ní ó bá jẹ́ pé 10 million lẹ gbà lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tó ti dé kò kàn yín mọ́ ó wá òkè ẹ̀ ṣe rántí àtúbọ̀tán yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe orí burúkú yìí ẹlòmíì jókòó àkáǹtì bàbá rẹ̀ ni inú gúrùpù kan ẹlòmíì join tó ti rí àkáǹtì tó wá rógun owó kan bẹ́ẹ̀ tó ṣiṣẹ́ fọmọ lọ́mọ àwọn sàrà tó yẹ kó máa fi báàkì ẹ̀ ò mọ́ ó dẹ̀ lọ ṣe oṣó gbóná fọmọ lọ́mọ nítorí pé kọ́lé sọ́pọ̀ náà lóògùn mo mọ̀ sọ o ṣe rí nǹkan tó ṣe tó pọmọ yìí ọwọ́ ẹ̀yìn babaláwo ló ti wáyé gbogbo ẹni mo fi sọ wáyé tẹ ṣe ifá fọmọ yẹn tán tẹ wá gbé oṣó gbóná tẹ̀lé ọmọ ọdún mélòó ni ẹ ṣe bí first morning náà ó wá lè ti bí mi o kó jẹ́ àwọn baby mama tá a mọ̀ o ọmọ Destiny ò tí wọ́ 1 year èwo lórí burúkú gan ẹ já sọ reality ẹ bá mi ṣe program yìí o ẹ dẹ̀ wá torí pé ẹ fẹ́ promote ìṣẹ̀ṣe ẹ dẹ̀ ń pa gbogbo àwọn youth ẹ wo bọ́rọ̀ ẹ ṣe ń ká mi lára mo ṣe jáde wá sọ yìí
ó fẹ́ torí pé ó fẹ́ promote ìṣẹ̀ṣe ó dẹ̀ gbé oṣó gbóná láwọn ọmọ ọlọ́mọ lọ́wọ́ ọlọ́run máa bí ẹ léèrè pẹ̀lú ògo ọlọ́run bí wọn náà bá bí gba ọmọ kúkú oró ni ikú àìtọ́jọ́ lọ́ máa kú wáyé kí wọn máa bá iṣẹ́ wá sọ́dọ̀ ẹ̀ tó wá jẹ́ pé iṣẹ́ gbóná ló kù tẹ́ gbélé wọn lọ́wọ́ ó sì pọ̀ jù náà ó ti pọ̀ jù náà kí ló dé mọ́tò tọmọ ìgàn gùn tó ń gùn tí ìtí Pasuma bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni ìtòṣùpá bá ń gùn tó bá jùlọ díẹ̀ ni àbí kí tọmọ yìí tún ju tẹ́ni yẹn lọ kó ju tiwọn lọ ta ló mọ destiny nínú ayé tó fi gun mọ́tò 50 million jù bẹ́ẹ̀ lọ ta ni o ti mọ̀ ìpógun owó ni ẹ wá ṣoògùn owó yẹn fún wọn tán olórí burúkú wọn tó fẹ́ ṣoògùn owó fún wọn ṣé ìwọ mọ̀ wípé yẹ kó mọ̀ wípé ọmọ yìí kéré èyí tí ò ní ju ọjọ́ orí rẹ̀ lọ ló yẹ kẹ́ ṣe èyí tí ò ní nípa lára fún ló yẹ kẹ́ ṣe ẹ ti pa nígbà tó ti kún sìn ṣebí ìṣẹ̀ṣe lòun náà promote ẹ má gbàgbé mo sọ last month mo ní mo pe Portable mo pè sákèsì ìyá rẹ̀ ló ń jẹ lọ́wọ́ yìí o fáwọn tó bá ń tẹ̀lé mi o ìyá Portable ló ń jẹ lọ́wọ́ yìí èmi ò ní ìdí ìsọ pé mo ríran síyàn tí bá ti jáde tí mo fún ẹ ní kìlọ̀ mo fún ẹ ní tọ́nà bá ní kó go viral ó rí bó dẹ̀ rí ó di tiẹ̀ mi ò jẹ́nu ọlá rẹ̀ bó bá kú òkú fáyé ṣé wàá kún sí ayé ò máa jáyé lọ ni ó dùn mí púpọ̀ nítorí tá a bá wé èjì ọmọ yìí tó bá over 20 years àbí kí n sọ pé wá pọ̀ ju àríwẹ̀rì 22-23 àwọn èèyàn kan wá ń post wọ́n pa RIP bèrè wo kò rest in peace eléyìí lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ gbàgbé ó lọ bẹ̀rẹ̀ iṣẹ́ ni ẹ má yẹ ká máa fọ ọ̀rọ̀ sábí àwọn sọmọ́ iṣẹ́ àlùjọ̀nú wo ló fẹ́ ṣe tó ní lọ jíṣẹ́ padà fáwọn àlùjọ̀nú tí wọ́n gbọ́n tẹ̀ tí wá sàn díẹ̀ ju tó gbólógun wo lọ kálùjọ̀nú ló máa gbó wá fún ẹ ó sàn ju kó lọ ju ṣògùn wo lọ àlálùkọ àná bó bá ṣe ó lọ jẹ́jẹ́ tẹ̀wọ́n náà ogun ó máa ṣẹ́ẹ̀mí rẹ̀ kúrú ni o ò lè tọ́jọ́ ẹ lọ wo gba ẹni tó ń lògùn owó láyé wọ́n wá pẹ́ jù láyé 10 years ni tọ́jọ́ lògùn owó 10 years ni n tó bá mówó yẹn tó exist dàsìkò yẹn mo fi Ọlọ́run búra nínú kó máa fi àwọn èèyàn bọ oṣù owó ẹ̀ ẹ má yàpá fúnra mọ́ kí ló dé tẹ́ wá ń pa gbogbo àwọn ọ̀dọ́ àwọn ọjọ́ ọ̀la kí ló dé tẹ́ ń gbé iṣẹ́ gbóná lé wọn lọ́wọ́ Sàlónà ẹ̀ kìlọ̀ fún gbogbo wọn fara wé Portable jẹ́ pàdánwò tó ń rán bó ṣe wà yẹn ó ju ṣẹ̀mí ayé rẹ lọ ìta ní gbogbo yín wò ẹ mọ ohun tó ń ṣẹlẹ̀ sínú ilé o ẹ pe Sàlónà ṣàkíyèsí ẹ bá mi ṣe programu yìí o ẹ pe Sàlónà ṣàkíyèsí bọ́ bá kú wọ́n tọ́nu ayé nù ayé ó máa jáyé lọ kọ́ máa gbàgbé irú àwọn fáǹsì wọn tí wọ́n yín wọn lónìí wọ́n á padà yẹn lómi lọ́la tó máa gbàgbé wọn kí lẹ̀ ń sáré ju eré ọ̀la ó ti pọ̀ jù Ọlọ́run ti ṣàánú ẹ̀ ó ti nílé ó ti ní mọ́tò ó ní owó níwọ̀n ọ̀bà èwo làbọ̀rọ̀ tó lọ ṣẹ́ṣẹ́ owó àwa ní RIP kí ló ń rúbí o kò rest in peace torí pé wà lórí ìrìn báyìí ẹ jọ̀ọ́ ẹ má bá pe àwọn ọmọ yín ṣàkíyèsí gbogbo ẹ̀yin òbí ìyá kí ló ń porúkọ ọmọ yìí náà ẹ kí tó ń ṣe TikTok yìí ẹ kìlọ̀ fóun náà ó ń dáná lábẹ́lẹ̀ ó ń fi ọ́ bojú bẹ́là ẹ post kìíní ìmú ẹ bá mi share rẹ̀ mi ò nídìí pé mo sọ pé mi ò ṣe àwọn pásọ̀ kọjá tí nǹkan bá ṣẹlẹ̀ wọ́n sáré lọ ṣe fídíò no ẹ sọ kọ́ wà very careful oríire ìkọ́ tó ń lò ó jọjọ orí wọn lọ tó bá pààyàn pa báyìí wọn ò mọ babaláwo wọn tó máa lọ báwo wọn ò mẹ́ni tó máa lọ gbé eléyìí post babaláwo rẹ̀ ní last 2 months nígbà tó ẹ̀ṣẹ̀ gbé iṣẹ́ kan fún iṣẹ́ tó lóyìí ní òròbó bóyá ló lo oṣù 3 tó kù yìí ifá kìíní kan lórúkọ máa nìyẹn máa rántí torí pé òun náà ológun owó ni àṣírí yín tún náà àmọ́ àfẹ́ dá sí nítorí kọ́ máa sọ pé ẹ máa sọ di ìjà ẹ̀sìn ní òjẹ́ ló jẹ́ ká dákẹ́ lórí àwọn aburú tẹ̀ ń ṣínú ayé fún wa náà wáyé kí ló dé fà á àwòrán ilé wà níbẹ̀ náà àwọn oṣólẹ̀ kéékèèké tí ò jọjọ́ orí ọmọ ọdún 15 years lọ tẹ̀lé fún wa wáyé tẹ̀lé ọjọ́ oṣólẹ̀ tó ju ẹgbẹ́ bàbá ẹ̀ lọ ní lọ́wọ́ tẹ̀lé mọ̀ ipò oṣólẹ̀ láyé ẹ̀mí ló máa commit nítorí pé tó bá yẹ kó lo 50 years láyé oṣólẹ̀ máa gbàdá 3 bẹ́ẹ̀ àfi tí sára bá pọ̀
àbí tó bá mọ ètùtù ṣe lókù, tó mọ sàárà ṣe lókù. Tẹ́ ẹ bá mọ àṣírí iṣẹ́, kí ló dé tẹ́yìn olórí burúkú yìí ń pa àwọn ọ̀dọ́? Ẹ kìlọ̀ fún Portable, ẹ kìlọ̀ fún. Àdánwò tí ó máa kó sí òun ló ti ń kó sí títí tí ó fi kú. Kó ṣọ́ra lórí ẹ̀. Ẹ lọ kìlọ̀ fún Sàló. Ọlọ́run ò ní jẹ́ kí n sọ tí mi ò rí. Ẹ kìlọ̀ fún kó ṣọ́ra, kékeré ní èyí tó ṣẹlẹ̀ lọ, èyí tó ń bọ̀ jù yẹn lọ. Ẹ kìlọ̀ fún kó èdè pẹ́rẹ́ padà wálé, kó má gbé iṣẹ́ gbóná lé lórí. Bó o lògùn òkìkí, ẹ̀mí rẹ ló máa lọ sí. Bó o ṣògùn owó, ẹ̀mí rẹ ló máa lọ sí. Kí lẹ ti wá ń bá kágan? Bó o bá ṣògùn owó tó lówó nú ayé, àti kọ́mọ ẹnu ayé pé wà padà ní owó ni o. Torí pé nǹkan tí ò sínú ayé rẹ̀ àlè fún ẹ. Àyàfi tó bá gba ẹtẹlòmíì fún ẹ ló kù. Ẹ̀mí tẹ́niyẹn iye tó bá yẹ kó dẹ̀ lò láyé ló máa fa ọdún rẹ̀ lò. Wọ́n á tún pinnu ẹ̀. Èmi ò advice èèyàn kó má ṣògùn owó. Ọlọ́run ní jẹ́ kí advice yín. Ṣé gbogbo ilẹ̀ ti lọ ṣẹ́fà? Wọ́n ti ń gbé ọṣẹ gbóná, wọ́n ti ń gbé sábẹ́ Ifá. Wọ́n ti ń parọ́ fún yín pé Ifá ló jẹ́ kẹ́ lówó. Ifá kọ́, Ifá ò sọ̀rọ̀ dolówó. Ẹ̀kọ́ ni Ifá, ìmọ̀ ni. Kò sọ ẹ́ dolówó. Ifá dàbí pé kéèyàn lọ kàwé ni o. Tó bá study ìwé, tó bá mọ ìrìn rẹ̀ rìn, ó lè gbọ́nà ọbẹ̀ kó fi jẹ lọ. Àmọ́ wá sọ pé tó bá ti ṣẹ́ bá wà lówó, ìwọ ló wá jókòó, wàláhì kódà iṣẹ́ rẹ̀ ò ní tẹ̀ta. Àmọ́ wọ́n fi Ifá yẹn kàjọ yín láti fi wọlé. Tó bá gbé Ifá fún yín tán, wọ́n wá gbé òṣòlẹ̀ tó gbóná lé yín lọ́wọ́ pẹ̀lú ẹ̀. Ẹ wá lò láàrin oṣù méjì, ẹ wá dé, ẹ wá believe yìí pé yes, Ifá ti ṣe, Ifá kọ́ ló ṣe o. Ifá kọ́ ló ṣe o. Èṣù ló ń bẹ lábẹ́ rẹ̀ o. Èṣù ló ń bẹ lábẹ́ rẹ̀. Ifá bí ti báwo? Ohun tó ń dùn mí ni pé ẹ̀ ń pa àwọn ọmọ yìí, ẹ̀ ń pa wọ́n. Ẹ jẹ́ káwọn ọmọ yìí kú kóró. Àwọn èèyàn kọ́ ló bí wọn, ṣe bí wọ́n lọ ní ọmọ. Ẹ lọ wo ọmọ tí babaláwo tó ṣiṣẹ́ bọ̀bọ̀ yìí, tó ṣiṣẹ́ fún ìtọ́mọ yìí post lẹ́nu bí oṣù méjì, màá lọ́wọ́ àpòsí ẹ̀. Ẹ lọ wo àwọn ọmọ tó nǹkan bí, iléèwé ló máa kó wọn sí kò ṣe dìfà. Báyìí tẹ́ ń pa àwọn ọmọ lọ́mọ, ẹ kàn pa wọ́n pakúpa. Gbogbo wa ń fífa bojú, ẹ̀ ń fífa bojú, ẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀. Àṣírí yóò tú o. Pẹ̀lú ògùn Ọlọ́run, ikú gbóná lẹ́yìn ó kù. Àyàfi tẹ́ bá jáwọ́ nínú ìmọ̀ àwùwà burúkú, nǹkan tẹ́ lè lò fúnra yín, tẹ́ ṣe fáwọn ènìyàn lẹ́ni ló kù. Àfi tẹ́ bá jáwọ́ ń bẹ̀. Yóò dùn mí. Nítorí pé mi àtọmọ ìtìjọ ṣe rí. Níjọ́ tẹ́ Ìgbìn Ọ̀run kú, mo jáde mo sọ̀rọ̀, mo jẹ́ kó yé wọn pé Ìgbìn Ọ̀run ọmọ tiwa ni. Kó tó di pé Ọlọ́run ṣàní, Ọlọ́run sọ pé ó yá tí ó ti gùnkè, everybody gba okun yà. Àmọ́ destiny Agége gbogbo àti máa ń pàdé, àti Ṣáńkó, àti Kónkóló, Wàlìjí, àti a máa ń pe owó ọjọ́ ti pẹ́. Nǹkan tí mò ń sọ ìtí over 15 to 20 years nsìn. A pàdé lágége, ká máa lọ ṣe fàájì, ká máa ṣayé bẹ́ẹ̀. Ló fi jẹ́ pé tí ẹni tí ń bá tàtijọ́ ṣe rí, tó bá kú ikú tí ò tí yẹ kó kú, ó máa ń dùn mí, ló máa ń mú mi jáde. Àìmọye ẹni tó kú nígbà tí kílọ́pọ̀ orúkọ ẹ̀ tó kú ní ọ̀sẹ̀ tó lọ́lọ́run, èwo ló kàn mí? Mi ò jẹ́ ní owó ẹ̀ náà, kò ń ṣèyàn mi. Ojoojúmọ́ dẹ̀ lèèyàn kú. Nígbà tó ṣe lè tíátà tó kú, kò sí nǹkan tó kàn mí. Nínú ọdún yìí náà ni, nínú January yìí náà ni, kí ló kàn mí bẹ́ẹ̀? Kò kàn mí náà. Àmọ́ ẹni tá a jọ ṣe rí, tó bá wá kú ikú ta lérò pé kò yẹ kí ẹni yìí kú. Ẹ jẹ́ ká kọ́kọ́ trace kí ló lè pa, ká wá gbé ìtaari pé ó lè fa sábàbí rẹ̀, ẹ já gbélé lórí. Oṣó gbóná tẹ gbé lọ́mọ ìlórí ló jọjọ ìdí rẹ̀ lọ. Kéyọ̀ ọ̀pọ̀ iná rẹ̀ lọ ń gọ́gùn tẹ́ lọ ń wo oṣó gbóná. Tẹ́ ẹ̀ mọ̀ nǹkan tó ń bẹ lábẹ́ oṣó tẹ́ ṣe. Adẹ́sì gọ́lọ́ má jẹ́ kí n parọ́ fún yàn o. Àìmọye iṣẹ́ ọ̀la ló wà tó lè ṣe fún ọmọ, tó lè ṣe fún yàn tí ò ní la ẹ̀mí. Àwọn bàbá wa láyé ìjọ yẹn kọ́ tó lè sọ pé àwọn fẹ́ máa lo iṣẹ́ oṣó gbóná, wọ́n á over 50 years òkè. Wọ́n náà fẹ́ ṣiṣẹ́ yẹn kalẹ̀ fáwọn ọmọ wọn. Over 50 years òkè ní iṣẹ́ gbóná wà fún àwọn arúgbó. Wáyé tẹ̀ ń gbé fún ọmọ kéékèèké. Kí ló fà á? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó pariwo ìṣẹ̀ṣe lẹ́nìí, Ifá ṣe kinní kan lẹ́nìí, Ifá ṣe kinní kan, ọ̀pọ̀lọpọ̀ àwọn ò mọ̀ ń parẹ̀ náà. Ẹ mọ̀ ń parẹ̀, òṣìlẹ̀ kúkú dẹ̀ ṣe on social media, òṣìṣẹ́ tẹ̀ ti báyé yín jẹ́. Àwọn èèyàn náà dẹ̀ fẹ́ràn pé ká post nǹkan, ká wá rí pé ẹni ìlú ní ilé yìí, ilé yìí fine. Àwọn ẹni tó ṣiṣẹ́ Òṣogbo náà fún gba 10 million bí owó nǹkan tí ò lè ṣe fúnra ẹ̀, ó gba 10 million lọ́wọ́ eléyìí, nǹkan tí ò lè ṣe fún rẹ̀, ó gba òun náà ti dolówó náà. Ó yá sọ fún mi, nígbà tó ṣiṣẹ́ fún 1 million naira, 1 million naira, Ifá, 1 million. Ìyẹn ò túmọ̀ owó tí wàá máa fi pa ẹran lé lórí lọ́dọọdún o. Kò túmọ̀ sàárà mi tó máa pẹ́ kó yẹ kó o ṣe o. Ẹ ti stupid.
ó kọ́ dùn mí ní ọdún náà gbọ́dọ̀ tá à ń sọ yìí ò jí mọ́ torí pé kò wúlò bó dẹ̀ wà láyé náà bí wọn bá sọ kò lè jí mọ́ kò lè wúlò fún nítorí pé nǹkan yóò ṣẹlẹ̀ sí kò ní gbà wá gbọ́ lẹ́ni asọ́ lónìí sìn lẹ́yìn rẹ̀ ní kẹ́yìn tó ẹkù kẹ́ ẹ lè fi kẹ́kọ̀ọ́ ẹ má jẹ́ kó gbéṣẹ́ gbóná lé lọ́wọ́ Ifá ò sọ yín dolówó Ifá ló ń tara rẹ̀ láti sọ yín dolórí burúkú tó ń já ẹ̀mí kú àwọn kan náà ti lọ ń jẹ gbèsè ǹjẹ́ ẹ̀gbọ́n téèyàn kọ́ sọ pé tó wá sọ́dọ̀ mi ó lọ jẹ gbèsè 1.5 million ó lọ fi ṣẹ́fà mo fi dálẹ̀ lé jáde tó bá fi 1.5 million yẹn gan tó bá kó sórí business yẹn tó bá fọ mẹ́wàá jẹun wà á di mílíọ̀nìyàna ewu ń wèrè àbórí olótìtọ́ pọ̀ kí n lẹ́yìn létí yín lójú yín nǹkan tó máa ń kó ba yín nìyẹn olótìtọ́ kì í lójú kò kí ń lẹ́yìn lójú ẹ̀yìn wèrè yìí akọ̀ǹkún torí yín pé ká má fokú gbóná kú ni Destiny Boy ti kú kó wá mẹ́mì tèmi kó fi rọ́pò ẹ̀ àbí ikú tó kú yẹn bí yàwó ẹ̀ bí n bá mọ́ yàwó ẹ̀ lọ́la tó fẹ́ fẹ́ mi bí a máa sọ pé nítorí mo mọ̀ bí mi ò ní fẹ́ yàwó ẹ̀ ẹ jẹ́ kó rí àwọn ọkùnrin máa pé àti gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣoògùn owó ẹ jẹ́ kó rí yín máa pé wàá wà nù kòtò nǹkan tó kú lé lórí wọn á dẹ̀ tún máa dóyàwó ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nítorí ẹ̀rẹ̀ ni o ọmọ rẹ̀ gun ò ní padà rántí ẹ mọ́ ó ní yín ti dàrú ṣoògùn owó ó ti kú sí ó ti kú dànù sí ó ti kú tiẹ̀ ti bá tiẹ̀ lọ ìyá rẹ̀ náà dẹ̀ lajúlẹ̀ ó rí àwọn ìrìn àjò tó ń rí yìí òun náà dẹ̀ lè fún jà irú wọn lọ́ máa sọ pé àdúrà ò gbà mọ́ kò sí tó ń jàdúrà torí pé wọ́n ti rí oṣó lẹ́ẹ̀kan tó ń lò tẹ́ bá ti gbẹ́lẹ̀ kan náà tó kù ti gbówó wá ẹ gbàgbé pé òkú tá lọ bá lọ yàn bọ́ ń bọ̀ òkú tẹ́ tó gbé wá fún yẹn ó sì ń padà wá já ẹ̀mí rẹ̀ bọ́ ẹ dẹ̀ jẹ́ kó tán yìí ẹ dẹ̀ kúnú ayé ẹlòmíì kan jẹ́ tó bàjá ẹmọ yẹn tó máa pè mí tó máa ní kódà kó má ju ọdún kan lọ òun gbọ́dọ̀ kú ó ṣe wá kú tó bá jẹ́ pé dédé ọdún kan yẹn làṣeyọrí rẹ̀ máa pé tó máa lówó ńkọ́ wáyé tó máa kú mo ṣe last weeks mo ní ọ̀pọ̀ ẹ̀dá ló lówó o ti sáré epo lówó tó ń sìn yes very good ipò tí ẹ̀ wá mọ̀ wá sáré epo lówó ọlọ́wà sọ pé olówó yẹn yálà ọ̀nà tí ò dá ọ̀nà èṣù báwo ló ṣe fẹ́ sáré báwo ló ṣe fẹ́ rí ẹ̀mí lò ìjó sáré rẹ̀ bí òrèrè rẹ̀ sá owó yẹn ti control ayé ẹ̀ ó jẹ́ kẹ́mi rẹ̀ control rẹ̀ ipò owó tí mo ní yìí báwo mo yẹ pẹ́ láti lò ó wàá lo 3 years ó lo 4 years ó lo 5 years ó lo 10 years tó fi jẹ́ ọlọ́run ní pé ó ní wọlé dáadáa tó pé benefit tó fi ṣògùn owó yẹn kò yé mi náà sí kò yé mi wọ́n èmi kò lè ráyé ṣe ni ayé ti ṣe ń sìn ṣóyá ẹ jẹ́ kó rí wa máa pé reason before you do something tó o bá ti ṣe nǹkan tó wá máa reason béèrè lẹ́ni náà kọ́kọ́ reason kọ́kọ́ wo not negative àti positive nǹkan tí nǹkan yẹn lè mú wa tó bá ṣe tó bá tiẹ̀ wá sọ̀ sí ìdí ẹ̀ ìjẹ́ solution wà fún. Ó dùn mí gan-an nǹkan tó jẹ́ ń ṣe pé ẹ̀ṣẹ̀ dé láti program ó yẹ kí n rest ni orí gan fọ́ mi ṣùgbọ́n tí mo ṣe rí báyìí tí n bá ti sọ tinú mi yẹn mi ò ní rónú yẹn sùn kí ló ń ṣe wá kí ló ń ṣe especially àwa ọ̀dọ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tẹ́ gbé yahoo sójú yahoo kan àmọ́ pé yahoo kan lẹ́yìn ṣe ògùn owó ni o ẹ̀mí ilẹ̀ mi ń ta táìtì o mi ò wá advice yẹn o mi ò ní ó má lọ ṣe tó o bá ti kú tán ìyàwó rẹ̀ àwa máa fẹ́ orí ẹ̀ burú lọ ṣe owó tó torí ẹ̀ kú yẹn ẹlòmíì lọ́mọ ìyàwó yà ná fún ẹlòmíì lọ́mọ rẹ̀ obìnrin á fi láti be friend ẹlòmíì lọ́mọ rẹ̀ ọkùnrin láti gbé lọ abroad ìwọ tó wá kúkú yẹn òkú gbé ikú Destiny dùn mí púpọ̀ kò sì sí nǹkan tó jẹ́ ó dùn mí kó jẹ́ pé ó jọmọ kékeré àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ yẹn fún ẹ ní lálẹ́ bẹ́ẹ̀ bá bí ìgbà ọmọ ṣojú gbogbo wọn ti kú gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ yẹn fún iṣẹ́ gbóná yẹn ẹ ní lálẹ́ salamu alaikum ó ní iṣẹ́ tí mo fẹ́ sọ lónìí tẹ́lẹ̀ bàtí yóò dìrọ̀lẹ́ pé system mi kò balance báyìí ẹ ní fi kú fi ṣèdárò mi ò ní fi kú ṣèdárò ni gbogbo wọn tó bá mi share program yìí tó bá mi like ẹ tó comment ránṣẹ́ gbogbo àdánwò ó kéré ó tóbi kò ní jẹ́ ìpín rẹ̀ bó ojú tó fi ń wò mí yìí ó ń wò mí lọ́dún yìí tó bá tún dọ̀ tó ń bọ̀ èmi tó rí iná ló tún máa rí wò ó ayé ò ní bí ẹ̀dùn díṣu bá mi share rẹ o mo fẹ́ kí fídíò yìí kó mú viral kó lè kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lọ́gbọ́n Destiny ò lè wó mọ́ o kò sẹ́kọ̀ọ́ tí Destiny fẹ́ kọ́ ní ẹ̀mọ́ àmọ́ àwọn èèyàn bíi ẹgbẹ́ táwọn náà ń sáré yí pé èmi náà fẹ́ lọ ṣiṣẹ́ ṣòwò ẹ sọ pé kinní kan àìmọye ládùúgbò mi bí ń kú dànù ni àmọ́ ṣé tó bá kú tán ṣé wọ́n padà wá jábọ̀ fún ẹ pé lágbájá ta ṣẹ́ oṣoolẹ̀ Ifá fún ó ti kú ẹ̀yin ò ní gbọ́ nǹkan kan mọ́ ìkan tó ń dùn mí fún yín nìyẹn ìkan tó ń dùn mí fún yín nìyẹn o para yín gbé o ìyàwó rẹ̀ ló sì kéré yóò tiẹ̀ sì dá bó bá wà wá ó fẹ́ á wà náà Destiny tó lọ fi ẹ̀mí rẹ̀ wéèsì fún orí ẹ̀ ti kú. It's alright tẹ bá gbọ́ ọ̀rọ̀ nínú bàbá yẹn máa rí pé in fact to me o the man is speaking pure truth àwọn ọmọ yìí ń sa eré wọ́n ń sa eré àsápajúdé ẹ bá mi share fídíò yìí ojú òní ti gbogbo yìí àwọn ọmọ yìí ń sa eré
mo upload video kan sórí TikTok mi, previous TikTok mi tán bá almost 800,000 accounts. Ó lọ wí ọṣẹ ní Ogun State. Ó sì lọ wí ọṣẹ ibi tó ti ń wí ọṣẹ yẹn lọ́wọ́ ní àlìjánu ti lu pa. Àtọ̀ṣẹ tó ń wẹ̀ lọ́wọ́ àti òun ó wà ní òhò níbẹ̀. Mi mọ̀ bóyá mo lè rí fídíò yẹn kí n tó repost ẹ̀ sí ní TikTok account mi. Ibi tó ti ń wẹ̀ lọ́wọ́ ibẹ̀ làlùjánu ti lu pa. Ọṣẹ burúkú tó gbélé lọ́wọ́ ọṣẹ gbóná. Ibẹ̀ làlùjánu ti lu pa. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí sọ àkótí ẹ̀ kí n sọmọ àdúgbò yìí bọ̀ odò yìí nọ́mà àwọn èèyàn máa wá wẹ̀ ń bí báyìí. Mo ṣe fídíò yẹn pé ẹ̀yin ọ̀dọ́ kí ló ń ṣe yín kí eléré ṣe wá pọ̀ tó báyìí ẹ máa fi dànù sí rèèsì yín kí ló lè tó báyìí. Gbogbo wọn wà máa parọ́ sí mọ́ yahoo. Ọ̀pọ̀lọpọ̀ ti gbé ọṣẹ tí ó ju ẹ̀mí ẹ̀ lọ tó ju èjì ẹ̀ lọ tó jọjú orí ẹ̀ lọ. Mo ní kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ọ̀dọ́ ẹ sọ̀rọ̀ ẹ ṣe sùúrù ẹ máa fi dànù sí rèèsì yín ẹ ṣe sùúrù. Mo sọ nígbà yẹn that was 2020 sí òsè 2025 or 2024. Mo ní ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣe sùúrù ẹ wá seek under comment section mi kẹ wá wo comment. Money must be made. Tí mi bá sọ owó kí ni mo gain, tí mi bá ṣe kíní kan kí ni achievement mi, ẹni tó lówó pẹ̀ tí olówó kù. Ẹ wá wo comment more than 3,000 comments ni mo rí lọ́ndà post yẹn. Gbogbo wọn pátá ẹ wá wo tó ń kálukú wọn sọ. Mo sọ nígbà tí Sanku mo ní pé sí tóòtọ́ àwọn ọ̀dọ́ ń sáré lóò mi ilé sọ bóyá Sanku sáré àbí ó sáré mi direct kíní síbẹ̀ yẹn. Bọ̀ mo ní ṣùgbọ́n nígbà táwọn èèyàn alẹ́ jẹ mo ní tóòtọ́ àwọn èèyàn ń sáré because àwọn comment tá à ń rí àwọn post tá à ń rí a rí pé ojú àwọn ọ̀dọ́ yìí ti gan lókè ẹ̀yin òbí bá ní kẹ́ wá múra. Ìwọ tó yẹ kó ń sọ pé kó sá ti jẹun ọmọ o mọ iṣẹ́ tó mẹ́ ń ṣe ọmọ ẹ̀ ò ṣàgbàfọ̀ òun kò suwálé fún ọ òun kà sọ wálé fún ọ ọmọ ẹ̀ ò ṣàgbé òun kò suwálé o sì ń gbà oúnjẹ ẹjọ́ wá ń yọ ọmọra yín o wò pé iṣẹ́ tó ń ṣe ìgbà sódẹ̀ wọ́ọ̀tà àwọn nǹkan tó ń rí tó tẹ́ bá fojú sunkún ọmọ yín kò èmi ò ní bá yín sunkún kankan tí ò distance àwọn tá a rí bá sunkún láti bá sunkún yẹn tó tọ́ ọmọdé ń kú àgbà ń kú bọ̀ jẹ́ kíkú ẹ̀ wá ní rọrùn kú ní ọ̀nà tó jẹ́ pé ò ní túbà tún kú torí kí ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe òṣòlẹ̀ burúkú yìí ńgbà tán bá kú tán àwọn náà wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí òṣòlẹ̀ yẹn ṣe fún wọn wọ́n padà wá ṣe nílọ́po tiẹ̀ wọ́n padà ṣe ní times 100 kátó tó wá tó lọ mọ bí náà tó yọrí sí lẹ́yìn ẹ̀ bọ̀ ikú àkọ́kọ́ yẹn kò ń ṣe ikú físíkà tẹ́ kọ́kọ́ rí ikú físíkà nìyẹn temporary lásán nìyẹn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ gangan ni torí gbogbo eléyìí kan gbé fún láyé and kí ni èjì ọmọ tó ń sáré kiri ẹ dákun àti fún babaláwo títún tọ́jọ́ ń gbéṣẹ́ yìí kiri báyìí pé bí ta ti ní gọ́ọ̀mẹ̀ntì gidi ni pé ká ń dùn yín dáadáa ni bọ̀dí tún pé ìjọba ò bìlífù nínú kò sí tó kan gọ́ọ̀mẹ̀ntì pẹ̀lú ritual wọ́n lè máa sí lọ́nà tí wọ́n pọ̀ kò sí tó kàn wọ́n pẹ̀lú. ṣé ọmọ yẹn ò sọ èjì ẹ̀ fún ríu èjì rẹ̀ yàtọ̀ sílẹ̀ tá sọ káàkiri orí social media ìmọ̀ èjì ẹ̀ wà ọmọ tẹ́mi wo is under 20 ló máa wà ọkùn jẹ́ 20 years. tẹ́ bá mi share fídíò yẹn dáadáa yóò dùn mọ́ mi nú sódà ọ̀pọ̀lọpọ̀ ó lè mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ó lè kọ́gbọ́n àwọn ìyá kan wọ́n lè kọ́gbọ́n kò ń ṣègbà tí kìnìbà tó ṣẹlẹ̀ tán lẹ́tọ̀ bọ́ sórí social media àgẹ́mọ̀ sunkún nobody cares life goes on life continue ti understand kò sí anybody tó mọ ìjọ tó kọ o kódà anybody lè kú at any time ṣùgbọ́n tó tọ́mọ ẹ bá fẹ́ kú jẹ́ kó kú jẹ́ tó bá ti rí frustrations nínú àwọn chattings ẹ̀ nínú àwọn conversations ẹ̀ nínú àwọn status ẹ̀ tètè mọ ké síta whereas ọmọ yìí lọ ṣe live video this is 2024 this is 2025 nírú nǹkan báyìí ìyá ẹ̀ o sì gbẹnu dákẹ́ òkè pé àfíìsì kí ló ṣe ọ́ kí ló ń wá ká at this stage bàbá ẹ̀ o gbẹnu dákẹ́ o sọ pé àfíìsì kí ló ń wá kiri ibo ló kí ló ń wá kí ló ń gbélé ọ lọ́wọ́ kí ló ń gbélé ọ lórí ẹ sọ̀rọ̀ rárá ṣe é rò pé costume ni àbẹ̀rẹ̀ ó ń ṣe movie ṣé wọ́n á tì ní ṣé ó wà nínú movie industry ni tó tọ́ ọmọ yìí fi ṣerú nǹkan báyìí tẹ́ẹ̀dẹ̀ fi sọ̀rọ̀ kankan tẹ́ẹ̀ wá ń ké fún àǹsì ṣé ọmọ yìí sọ fún bọ́ọ̀ wà nínú movie industry àbọ̀ wà nínú Yorùbá náà òun àtọ́dúnládé wọn jọ ń ṣe fíìmù àbọ̀ àti Fúnkẹ́ Akíndélé wọn jọ ń àti fíìmù tọmọ yìí fi wà nínú situation báyìí tẹ́ẹ̀dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ sí anything ẹ̀dẹ̀ ń bá jó ẹ̀ ń bá yọ ẹjọ́ ń ṣe kínní olóòrà first car ìwọ ọgbọ ìyá náà ẹjọ́ ń ró mọ́ra yín ẹ̀ wá ń ké fún wa ń sìn àwọn olólùfẹ́ rẹ̀ ló dojú gbogbo ikú tẹ̀ ń sọ yìí àwọn atájọ́ olólùfẹ́ Destiny Boy àwa ló dojú gbogbo ilé tí mo mọ̀ pé kò dùn ẹ́. for the narrations tó wá jáde káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé oògùn owó kọ́ oògùn owó kínní kílẹ̀ expect pé káwọn èèyàn sọ náà. ìyá àti bàbá Destiny Boy kílẹ̀ ní expect pé káwọn èèyàn sọ káwọn èèyàn ní àánú ipò ọlọ́ọ̀ni ìbẹ́ ìwọ ogun tó wọn upload. mo sọ̀rọ̀ yẹn nígbà títí Sanku ṣẹlẹ̀ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní alẹ́ ìjẹ́ pé ó dà yẹn kó so oògùn owó ni ó dà yẹn kó ṣeré sá mo sọ̀rọ̀ yẹn nígbà yẹn mo ní ẹ má blame anybody Ọlọ́run nìkan ló mọ tó ṣẹlẹ̀ láàrin ẹ èmi ò lè sọ pé Sanku sògùn owó mi ìdẹ̀lẹ̀ sọ pé kò sògùn owó torí pé àwọn narrations kan wà
tóun àti èkejì rẹ̀ ti tọ́ push out láwọn agbọ̀n àgbà kan tó wá jẹ́ káwọn èèyàn máa wò pé àbí kíní yìí àbí bó ṣe rí nìyẹn àbí bó ṣe rí kọ́ nìyẹn. Ẹ bá gbàgbé ẹ tí kì í ran yín létí ìkan sọ pé may we not die on the race that we are looking for money or we are searching for money ká má kún di lọ́nà bí tásá ti ń wá owó. Ìkejì náà sọ narrations kan tó jẹ́ pé ó fẹ́ pàtẹ ìmọ̀ra wọn at the end of the day kíní yẹn wá ṣẹlẹ̀ níbi ìjọ́ kejì sí ìjọ́ kẹta àwọn èèyàn wá ní pé ń tẹ́ ẹ kọ sí oríṣi TikTok yín orí àwọn àkáǹtì yín ní social media ṣe ti mọ̀ tẹ́lẹ̀ ni ẹ ti understand àwọn narrations tó jáde òun ló wà ráńkẹ́. So fẹ́yìn tẹ́ wá sọ pé ó jẹ poison ni ó ṣe kíní kan ni a jẹ́ pé káwọn ọlọ́pàá ó ṣe investigation wọn ẹja fáwọn ọlọ́pàá láàyè kan sí investigation ẹ mọ́ ti sìn gbà yẹn tí gbogbo ẹ̀yin tẹ́ wà lára ń dẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ ń dẹ̀ báwo ló ṣe jẹ poison ibo ló ti jẹ poison ibo ló ti jẹ last ọ̀dọ̀ ta ló ti jẹun ẹ ti understand ẹ̀yin ọ̀dọ́ ẹ máa ṣe sùúrù fúnra yín ẹ ra àwọn ọmọ 13 14 15 years ọmọ tí èèyàn tó bí lọ́mọ ọmọ tí mo tó bí lọ́mọ nìyẹn ẹ mọ̀ wò wọ́n diwé tó ṣe máa rọ́ rẹ́sì yẹn ẹ mọ̀ wò pé kí ló ń sa àwọn ọmọ yìí sáyé yìí náà kọ́ lájọ wà ní diwé tó ṣe máa sa eré bí ẹ̀gbọ́n kò lè yé yín ẹ wà débà àpamọ́ wà gábà mìíràn mọ́ òpin yàn kò sẹ́ni tó máa ikú ọjọ́ ikú rẹ o ṣùgbọ́n ìwọ ikú tó wà lẹ́fọ́ ó pọ̀ jáde rẹ́rẹ́ ẹ yá ara wa ní ọpọlọ kó má jẹ́ kẹ́ni bọ́ọ̀dù tí ọ má jẹ́ ká tí ọ tí kò tí torí pé kí ni ìwọ nìkan ni ó kù ọ̀pọ̀lọpọ̀ nítorí obìnrin mo fẹ́ gbọ́ ọmọ tó dáa jù mo fẹ́ ṣe kíní kan àní mo sọ nínú fídíò mi ìgbà yẹn tí ọ̀rẹ́ mi kan ní ẹgẹ́ kan ìyàwó girlfriend òun ní ẹ bébì kí ló dé tó lè sáré ó lè ní eré ìwò ó ní ó yẹ kó understand now say at least àwọn ẹgbẹ́ náà wọ́n ti step up at least ó lè máa lọ báyìí ayé ò ìyẹ̀wò èèyàn máa ń ra ayé gbé ni ó wá bá mi wá sọ ṣàlàyé fún mi ní torí tóòtọ́ èèyàn lè máa ra ayé gbé ó ti understand ṣùgbọ́n tí ọmọ rẹ ń sọ fún ọ yìí ó fẹ́ pa ọ ni ó fẹ́ jẹ́ kó fọjọ́ ọlọ́jọ́ lọ má jẹ́ kẹ́ni bọ́dì ó tí ọ òun nìkan ló kún sí òun nìkan ló lọ òun làwọn òbí ẹ̀ ń sunkún sí ìwọ tó o bá ti jẹ́ kán tí ọ̀ tí kú tì tó o jẹ́ kán tí ọ̀ tí kú tì tá lọ gbé tí o ṣe tó jọjú orí ọ̀ rí ẹ̀ tán gbélé ọ lọ́wọ́ ìwọ nìkan ló ń dá lọ